pé torí kó lè bá a dá là ń ṣe. Ní ìjẹta ni mo ṣètò kan nípa àwọn èèyàn láti Ọ̀yọ́ tún jí tí wọ́n lọ rí bàbá wa Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé Ẹlẹ́wẹ̀ẹ́tù the first kábíyèsí o, tí wọ́n ní wọ́n lu àwọn ń bẹ̀. Mo nígbàgbọ́ wípé bí gbogbo wa ò tiẹ̀ láǹfààní àti gbọ́, díẹ̀ nínú wa láǹfààní láti gbọ́. So lílé tó túmọ̀ sí wípé ó jẹ́ kàyéfì fún wa, ó yà wá lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló fi ẹ̀rú nù wọn hàn wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, báwo ló ṣe rí bẹ́ẹ̀. So lẹ́ni ni mo wá rí press release láti palace bàbá wa Aláàfin tí wọ́n ní àwọn nǹkan tí mo sọ pé ó wà maliciously fabricated and that pé kò sí nǹkan tí ó jọmọ́ bẹ́ẹ̀. Press release ọ̀hún wà lọ́wọ́ mi. Eléyìí tí àwọn tí wọ́n nà ní palace náà kọ ó wà lọ́wọ́ mi. Now màá kọ́kọ́ farabalẹ̀ ka press release ọ̀hún, màá kà kíní màá kà kejì, màá tó wá respond sí. Tàbí kí n kọ́kọ́ sọ wípé press release yìí kò sí nǹkan méjì tó padà ṣe ju pé ó vindicate mi lọ. Ìyẹn túmọ̀ sí pé ó jẹ́ káyé á mọ̀ wí lóòótọ́ bí àwọn ọ̀rọ̀ tí mo sọ tòótọ́ ni. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Mo sọ̀rọ̀ nípa Ọ̀yọ́túnjí bó ṣe ń dájà lẹ̀ before coronation wípé kábíyèsí ráwọn tí bàbá wa ò ní rán lọ síbẹ̀, wọ́n challenge wọn pé kí ni wọ́n wá ń bẹ̀. Wọ́n dẹ̀ sọ wípé territory àwọn ni. Àwọn èèyàn kan tí wọ́n jọmọ Ọ̀yọ́ ní àríìrísọ ni mo ń sọ. Ṣùgbọ́n press release yìí kò sí nǹkan méjì tó ṣe ju pé ó give justice sí nǹkan tí mo sọ. Now ọ̀rọ̀ tó jáde ní palace yìí, irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti yẹ kó jáde sẹ́yìn ṣùgbọ́n tí ò jáde. Gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá ṣe ń wọlé, inú mi ó dùn wípé má bá mi share program yìí torí message ńlá ni mo fẹ́ pass across. Yóò dùn mọ́ mi nú kẹ́ bá mi share ẹ̀. Àná Ọlọ́run alààyè ní fi ń sílẹ̀. Òpònú tó ń sọ̀rọ̀, why are you saying báyìí, what are you saying báyìí, irọ́ ẹnu rẹ ti pọ̀ jù, ọ̀dà gbogbo alájọgbọ́ nísìn. Bóyá èmi ni mo ń parọ́ ni, bóyá ìkọ̀ọ̀kan lára tẹ̀yìn tí ò ní làákàyè tó jẹ́ pé etí ọ̀tọ̀ lẹ fi ń gbọ́ nǹkan tá à ń sọ. Ẹ̀tàn ò jẹ́ kẹ́ ẹ lè sòótọ́, àìlóòótọ́ sì ní ń balẹ̀ yìí jẹ́ ẹ lọ. Aníjàgbá wà wọ́n ní kò sí jàgbá. Now ẹ má jẹ́ ń gba time yín torí pé program yìí máa jẹ́ oníbejì. Mo ní wọ́n lu bàbá Ọ̀yọ́túnjí, press release láti palace sọ pé wọ́n lu bàbá Ọ̀yọ́túnjí. Ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ eléyìí tó wá láti tí àwọn ọlọ́yọ̀túnjí kọ. Bàbá ọba Ọ̀yọ́túnjí South Carolina USA beat by Aláàfin Ọ̀yọ́ aides for saying the truth. So go. Barely 2 weeks of Aláàfin Akeem Abímbọ́lá Ọwọ́adé from Canada to Aláàfin exerted Hitler autocratic style administration through his aides and surrogate by punishing whoever expressed opinion he did not like. Several instances are feasible. One instance stand out when he directed his aides to beat Baba Oba Ọ̀yọ́túnjí High Chief Lukman Aromfale, his wife and his entourage to his palace to be mercilessly beaten. Baba Oba was slapped and hit mercilessly that caused bruises, and blood all over his body for saying the truth that Ife has always crowned Ọ̀yọ́túnjí king. Baba Oba Ọ̀yọ́túnjí, who is a grandson of an Awori king's extraction, a highly respected individual who promotes Yoruba race, culture and tradition all over the world and who spent his money
time on this course, as well as the fact that he has facilitated the kingships of several kings at home and abroad. He was invited to meet the newly crowned Aláàfin Ọba Akeem Abimbola Owa, the true Ramsat. Mo wá wò pé ṣé Ramsat ni àbí orúkọ kan wà tí ń jẹ́ Ramsat. One of Aláàfin aides who fast-tracked his visit to see Aláàfin. According to an eyewitness account, upon Aláàfin dialogue with Baba Oba, the issue of who has been crowning Ọ̀yọ́túnjí came up. The moment he mentioned it was Ooni of Ife. That is when uproar occurred by Aláàfin and his scrupulous aides outburst that the current Aláàfin predecessor Aláàfin Lamidi Adeyemi was one that comes to Ọ̀yọ́túnjí kingdom in Ọ̀yọ́ to crown Ọ̀yọ́túnjí kings, which is untrue. At one point, his aide said that Baba Oba's driver was doing voice recording, which was without Baba Oba knowledge. That's when Baba Oba, Arunfale, and his Olori, including his entourage, were mercilessly beaten, dishonored to the extent that brushes and blood was all over Baba Oba's body. Eyewitness account says Aláàfin called the state police area command to arrest and detain Baba Oba, Arunfale, his wife, his wife and his entourage. He contends that Baba Oba came to his palace to spy for Ooni. Now, Baba Oba, however, was not detained, but his driver was detained. He was asked to report to the police station the following morning. At the end, his driver was bailed and released up to the request that Baba Oba and his driver should write apology letter to Aláàfin, after which they were allowed complete freedom. Not to undertake now. 2 weeks during Aláàfin coronation, several incidents of bad conduct have occurred, which include the fact that Akinrogun Soyoyi of Egbaland, a man about 80 years old, in attendance of Aláàfin coronation, was asked by his aides to remove his cap and his bed in front of Aláàfin without giving him the chance to do so. Aláàfin aides took off his cap and slapped it on his head. Another incident was also witnessed in public hall when an Owerri king or high chief was asked to remove his head regalia and he refused. Aláàfin ordered his aides to carry him completely out of the occasion hall. Let's ask the questions. Barely 2 weeks on the throne, incidents of lack of accommodations to make more friends rather than enemies are occurring. Also, Onisabe of Sabe of Republic of Benin was conned and he left in annoyance with Aláàfin back to Benin Republic. Now, ẹ jẹ́ ká wá gbọ́ press release láti palace bàbá wa Aláàfin tí wọ́n kọ o. Press release RE double column battle line drawn by Aláàfin. Aláàfin not in royal supremacy battle with any monarch. The attention of the media office of the Aláàfin of Ọ̀yọ́ has been drawn to its misleading and wicked fabrication of a video produced by an online medium, Awikonko TV, and shown on YouTube. A release signed by the Director of Media and Publicity, Bode Durojaye, stated that in the malicious video, the anchor narrated how the Aláàfin of Ọ̀yọ́, Ọba Abimbola Akeem Owade I, ordered his men to beat to a pulp father of the monarch of a village in the United States of America, and later handed him over to the police. The misguided anchor said the action was in attestation of Aláàfin Owade's supremacy battle with the Ooni of Ife. The misguided anchor said the anchor of the video was not only a pathological liar, but should be confined to dungeon of eternity for being heartless in dishing out such lies. What really happened was that the ancestral lineage
of descendants of Oyotunji village in the USA is Oyo town. Mo nígbàgbọ́ pé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n bá mi pick ẹ̀. Ọ̀nà tí mo bá fi parọ́ tàbí tí mo bá fi wà malicious, ẹ máa jẹ́ kó yé wa báyìí nísìnyí o. Ẹ tó gbọ́ bẹ́ẹ̀ dáadáa o. The reality, what really happened was that the ancestral lineage, a máa padà sọ ìtàn bí Oyotunji ṣe bẹ̀rẹ̀ o, ancestral lineage of descendants of Oyotunji village in the USA is Oyo town. Ìgbà wo l'Ọ̀yọ́ create ẹ̀? Ìgbà wo l'Ọ̀yọ́ dá sílẹ̀? Ìgbà wo l'ọmọ Ọ̀yọ́ débẹ̀? Ìgbà wo kí làwọn ọmọ Ọ̀yọ́ ń ṣe ń bẹ̀? Because àwọn òyìnbó ni wọ́n ní, àwọn òyìnbó náà ni wọ́n tẹ̀ wá ń bẹ̀. Now, it was more than 2 occasions during the reign of the late Aláàfin Ọba Lamidi Adeyemi III that the people of Oyotunji village traced their ancestral home to Oyo town and were given red carpet reception when a new Aláàfin was appointed. And after the coronation, the Oyotunji monarch thought it expedient to pay congratulations visit to his ancestral royal father, which he did. He was well received by the Aláàfin before his departure, when then this online medium, defecating the social media space, gets its own story, if not a cooked up one. The video show neither correlates nor synchronized with the anchor. What is more, how possible is it for the Aláàfin to order the beating of a monarch who paid him a visit from a foreign village and with Oyo town as its ancestral home? However, to those who are bereaved of Yoruba history, as a purveyor of authentic Yoruba traditions and given the responsibility of the Aláàfin, who is expected to be diplomatic, energetic, and protective of his people, could not have condensed to so low, condescend so low as to have ordered his men to be to a pub father of a monarch from a village that belongs to Oyo, from a village that belongs to Oyo in the United States of America. God bless you. Before anyone can be appointed for the position of Aláàfin, he must possess all these qualities. Hence, the titan of Yoruba land success in the building of a strong and longest reigning empire in the world, Oyo Empire, which lasted over 600 uninterrupted years, and also founded a new settlement with an efficient palace bureaucracy, and an unwritten but resilient constitution. Aláàfin Ọwádìwàn is a royal father who puts emphasis on his own integrity, works to develop a strong ethical foundation with an understanding of godly behavior. And he has been living to please God with a good character and a clean conscience before his appointment as the 46th Aláàfin. The paramount ruler is man of commendable standards, as not many leaders have the credentials of placing public good above even the most reasonable of arguments like Aláàfin or Wade. When a leader is not conflicted inside and has truly experienced pure unconditional love, then he will be at peace. These leaders do not need any affirmation from the outside, nor will criticism affect them. They are in an inner state of peace, which is inner power, while playing the part of someone in a position of leadership to society. Aláàfin Abímbọ́lá Akeem Ọwádìwàn is not in royal supremacy battle with anyone, but rather more concerned about the progress development of his country home and emancipation of the entire Yoruba race. Members of the public are therefore advised to disregard the malicious video and the fabricated anchor on YouTube. God bless you all. Ẹ ti gbọ́ nǹkan tí mo sọ yẹn
now nínú ọ̀rọ̀ tí ó jáde láti pálàsì bàbá wa Aláàfin kọ́lọ́run jẹ́ ká dé ọpẹ́ lórí dáadáa ó ní wípé àwọn ò lè na ọba tàbí na bàbá ọba. now ní tí mo fẹ́ jẹ́ kọ́kọ́ yé ẹ̀yin èèyàn ni pé ọ̀rọ̀ Ọ̀yọ́túnjí ti pín sí méjì. òye tó yé mi ni pé prayer wà lórí àwọn sáìdì kan so bó ṣe wá pín sí méjì lélẹ́yìí igun kan wà ní ọ̀nà Ọọ̀ni igun kan wà ní ọ̀nà Aláàfin. ó dáa kí ni nǹkan tí Aláàfin ń fẹ́ kí ni nǹkan tó Ọ̀yọ́ ń fẹ́. wọ́n ní malicious post ni màá wá establish with fact and figure lílì tó túmọ̀ sí pé màá establish ìfọ̀rọ̀wérò èmi àti igun kínní àti ìfọ̀rọ̀wérò èmi àti igun kejì màá dẹ̀ back ẹ̀ up pẹ̀lú pictures ṣùgbọ́n mi ní láǹfààní àti ṣe léyìn ń bì í ló jẹ́ kí n sọ wípé ìṣí méjì ni program yìí máa jẹ́ ní tí mo wá láti jẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé lóòótọ́ kábíyèsí sọ pé ẹnìkan kan ò ná anybody now Ààrẹ Al-Maroof confirmed that they beat them can you imagine ni mo rí yìí o now kò sí wàhálà ẹ pàdé mi lágbára Ọlọ́run ó pẹ́ jù láago 9 òní ẹ máa gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu mi. ẹ kú ajálẹ́ báyìí láàkátánná àgbòyàlá kéré ọ̀nà kára ó le làákọ́sọ̀rọ̀ ìdọ̀bálẹ̀ báyìí láàkọ́ba aládé lórí ìtẹ́ síwájú ohun gbogbo mú kí Ọlọ́run ọba lè wí lè ṣe ọba tó ṣẹ̀dá ayé àtọ̀ alápá ńlá tó ṣe lé ayé ró. ojúbà gbogbo ládéládé lóyè lóyè nílẹ̀ káàárọ̀ oòjíire ojúbà gbogbo ọba pátá nílẹ̀ kóòtù oòjíire. àsìkò rèé o tó yẹ kí gbogbo ọba aládé kí wọ́n wá ìṣọwọ́sowọ́pọ̀ kí wọ́n jẹ́ kí ìfẹ́ ìṣọ̀kan kí wọ́n jẹ́ ìjọba nílẹ̀ Yorùbá kí àwọn aláìmọ̀kànmọ̀kàn kán má máa fi àìmọ̀kànmọ̀kàn wọn kán má máa fi da àárín orí adé papọ̀ lórí social media torí pé kálukú ní ń jáde orí social media ti dowó kálukú náà ló fẹ́ jẹun kálukú náà ló fẹ́ ní followers kálukú náà ló fẹ́ di celebrity kálukú náà ló fẹ́ kí wọ́n máa kọrin bọ̀ ó bọ̀ fóun. ṣùgbọ́n èmi ò pé Fúlàní ọmọ sùn rárá bẹ́ẹ̀ n ò pé Jàǹbàrí ọmọ kẹ́yìn kó sá ti mọ́ kéra bàbá rẹ̀. àrà tó bá wo kálukú kó dá lórí social media but àwọn ọba aládé ilẹ̀ Yorùbá èyí tí ò bá ti rìn ní bèbè àbùkù tàbí tí ò bá ti forí ọkà ọmú ọba aládé kì í ṣe ní àrífín o látòrí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà tó fi dórí gbogbo tí ń jọba aládé pátá látòrí Aláàfin Ọ̀yọ́ tó fi dórí tí ń jẹ gbogbo ọba aládé pátá kò sọ́ba kankan tó yẹ kó jẹ́ pé tá a bá rí nǹkan tí bá ń yẹ̀yẹ́ ọba aládé nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká gbàgbọ́ máa lé Yorùbá ni. gbogbo àwọn nǹkan tí ò wá sójú baba ńlá kú baba gbogbo wa tá a wà ń pé apá yìí ẹlòmíì ó sì máa sọ̀rọ̀ bí ìgbà tó ṣe kó sójú ẹ̀. ẹ má jẹ́ kí n mọ̀pọ̀ lọ lé olóró lánàá mo bá yín ṣàdéhùn lórí fídíò kan tí mo drop lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Awíkókó tí wọ́n ní arákùnrin kan ṣàbẹ̀wò sáàfin Ọ̀yọ́ nípa àwọn gangan ni wọ́n ti ránṣẹ́ sí. mo wá ní tó bá di léèmí mo ní lágbára Ọlọ́run mo ní gbogbo bí bá ṣe jẹ́ mo ti dọ́yọ̀ báyìí nítorí ọ̀rọ̀ yìí mo sì fẹ́ wá gbogbo ọ̀nà láti fojú kan Aláàfin mi ò ráláàfin rẹ̀ ṣùgbọ́n òun Aláàfin wà kásílẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ ńbẹ̀ nínú tí mo kọ́kọ́ fẹ́ sọ kó tó di pé màá lè ohun tó wà lọ́wọ́ mi ohun àwọn Ọ̀yọ́mèsì àtohùn àwọn tọ́rọ̀ yẹn ṣojú gangan. àkọ́kọ́ ńbẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan fún wa. Ọ̀yọ́túnjí tó dìbò Ọ̀yọ́túnjí pọ̀ gan
ṣùgbọ́n mi fẹ́ máa káwọ́ àkàsẹ́yìn torí wípé Awíkókó ti sọ púpọ̀ mi ì dẹ̀ fẹ́ máa gbà wá lákòókò torí pé màá play voice mi gangan tó defend the case. Ẹ rí i pé lánàá mo sọ mo ní kémi ò bá rídìí ọ̀rọ̀ mi ì kí ń tọ́ bọ̀ ibi tí mo bá dẹ̀ rína lọ́rọ̀ dé ibẹ̀ náà ni màá sọ mọ́. Ìwá nítorí àsọdùn tàbí torí pé kí n lè ṣèfẹ́ àwọn kan kí n wá máa sọ ohun tí mi ò bá rí tàbí nǹkan tí mi ò bá mọ̀. Ohun tó ba ọ̀pọ̀lọpọ̀ orí social media jẹ́ nì kì í sọ̀rọ̀ lọ́balọ́ba nìkan. Ìtàn àtẹnudẹ́nu ẹlòmíì ò dẹ̀ máa sọ nígbà tó pé gbogbo tí ń ṣẹlẹ̀ ó ṣojú rẹ̀. Ẹ wo irú arábìnrin tó sọ̀rọ̀ ní wá ń sọ nígbà tó pé ó ṣojú ẹ̀ tí gbogbo nǹkan yẹn fi ṣẹlẹ̀ láì ní proof láì ní evidence. Ṣé rí ẹ ṣáà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́lòmíì ọmọ sọ̀rọ̀ tí ó kà kọ́ọ̀fù sí lọ́wọ́ nítorí pé wọn àti ọ̀jẹ̀. Mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé òfin ti wà kò dẹ̀ sẹ́ni tó fi hàn jùlọ èmi máa ń sọ pé lẹ́yìn Ọlọ́run ìjọba lọ́kàn. Ọba aládé kankan ò ga jòfin lọ alágbára ayé kankan ò ga jòfin lọ tá a bá wá ga jòfin lọ ṣáà ga jọlọ́run lọ. Tó bá ṣe wípé bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ló bá rí ó di dandan ọba ò ní rìn nílànà òfin tí wọ́n fi fọlọ́pàá mọ́ ẹni tí wọ́n fọlọ́pàá mọ́. Tó bá ṣe pé bí wọ́n ṣe wá sọ yìí náà ló bá rí àwọn kan tí ẹ ń bẹ nínú òru tí wọ́n jẹ́ ajẹ̀fẹ́tọ̀ tó ṣe pé ẹni tí ò bá lágbára àti kọ̀yà tó jẹ́ tàbí tí ò mọ̀nà àwọn dúró fún láti rìnrìn àjò. Kí ló dé tí wọ́n lè rìn àjò bẹ́ẹ̀? Ntí mo kàn fẹ́ ká mọ̀ nípa Ọ̀yọ́túnjí tí mo kọ́kọ́ fẹ́ sọ ńbẹ̀. Ọ̀yọ́túnjí wà láàyè ara rẹ̀ Ọ̀yọ́ Aláàfin wà láàyè ara rẹ̀ kò sí nǹkan ẹyọ kan tó so Ọ̀yọ́túnjí papọ̀ mọ́ ilẹ̀ Yorùbá tàbí mọ́ ìlú Ọ̀yọ́ Aláàfin ju Ọ̀yọ́ tí ń jẹ́ náà lọ. Ọ̀yọ́ tí ń jẹ́ yìí àti ẹ̀ wá gbọ́ rí nínú ìtàn wípé fàǹfà ń bẹ ńbẹ̀. Àìmọye nílẹ̀ Yorùbá tó ti jẹ́ wípé Yorùbá wa pọ́nbélé Ọ̀yọ́ tàbí ará Afẹ̀ ló yẹ kó máa jọba ńbẹ̀ tó ṣe pé ọ̀tọ̀ làwọn tí ń jọba ńbẹ̀. Èèyàn mélòó ló fa wàhálà lórí ìtàn ẹ̀yin ọmọ ibi tójú làdé yìí débi wípé wọ́n wá máa lọ fa wàhálà l'Amẹ́ríkà nílùú aláwọ̀ funfun wípé ẹnìkan ló yẹ kó fọba jẹ ẹnìkan ló yẹ kó fọba jẹ. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n onílàákàyè ọmọ ò ní bá pèlé ìyá rẹ̀ kó ṣe àsọdá. Ṣùgbọ́n mi ò mọ̀ nǹkan ẹyọ kan tí ò kọ́kọ́ yé mi ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ̀rọ̀ lórí social media pàápàá jùlọ tó ń sọ̀rọ̀ Ọ̀yọ́ èmi rò wípé ní àná ní bí ọdún mẹ́wàá márùn-ún méje sẹ́yìn gbogbo ohun tí máa ń bẹ lọ́kàn tèmi ni pé mi ò rí wọn bígbà tó ṣe pé wọ́n ń bínú Ọ̀yọ́ mò ń rí wọn bígbà tó ṣe pé wọ́n ń bínú dáúlà tọ́lọ́run fún Aláàfin ìtàn ọlá tọ́lọ́run fún bàbá yẹn àti bó ṣe lò ó tó sì rí lò torí pé kò lò nílòkulò. Ntẹ́ fi pọ́ sẹ́yìn náà ni wípé Ọọ̀ni ò gbà f'Aláàfin Aláàfin ò gbà f'Ọọ̀ni. Ìwárí tó kàn nínú tí ọkàn èmi gan tí mi sọ báyìí tó ń bá kí n sọmọ inú ilé wa tó kì í sọmọ ọ̀dẹ̀ mi tó kì í sọmọ bàbá mi ọmọ ìyá mi tó bá ń bá mi jàságbà mo máa rí ẹbí ẹni tó lè pé ni because mi ìmọ̀ ní tó ṣe máa bá mi jàságbà tó bá yẹ lẹ́ni àpọ́nlé máa pọ́n ilé tó bá yẹ mi ní pọ́n ilé à ń sọmọ ilé kankan náà kò kẹ́ tó jù mí lọ wàhálà tiẹ̀ nìyẹn ìwọ lọmọ tó mọ ẹ tó kánjú wá sáyé Tọ́kílẹ̀sì ọba aládé original tàn ó wà lọ́wọ́ àwọn ọba aládé. Ẹ lọ mú nǹkan kan dájú o lánàá Aláàfin tàná Ọọ̀ni tàná Aláàfin àti Ọọ̀ni tàná kọ́ ni wọ́n ń jà o. Ṣùgbọ́n mi ì ní lọ bẹ̀ púpọ̀ tó ló sọ pé èmi ò kò sí tó kàn mí pẹ̀lú ọ̀rọ̀ ọ̀tàn but I'm very sure pé kì í ṣe Aláàfin àti Ọọ̀ni ni wọ́n ń jà ọba Síjú-Adé àtọba Lámídì Adéyẹmí ni wọ́n jọ ní kàńtà tó bá ṣe pé kò yé yín torí pé àpèrè Ọọ̀ni mọ̀ bápèrè Aláàfin ṣe jẹ́ àpèrè Aláàfin mọ̀ bí àpèrè Ọọ̀ni ṣe jẹ́ Ọ̀yọ́ mọ̀ bí Ifẹ̀ ṣe jẹ́ Ifẹ̀ náà mọ̀ bọ́yọ̀ ṣe jẹ́
ló dífá fún kábíyèsí ọba Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá tí ń bẹ lórí ipò lénìí. Nígbà tí bàbá dórí ipò, wọ́n lọ ṣe ẹ̀yìnlẹ́ sí kábíyèsí ọba àtàná. Bákan náà, ìgbà tọ́ba tòní náà ń jẹ, ọba Ọ̀ọ̀nìrìṣà lọ tìlù tìfọn, wọ́n dẹ̀ ni wọ́n kó ọba 15 lẹ́yìn. Ọ̀rọ̀ ń bọ̀, ẹ gbọ́ gbogbo ẹ̀, ẹ gbọ́. Ìfẹ́ kẹ́ ẹ máa gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí látẹnu mi, ṣùgbọ́n mo kàn fẹ́ sọ fún gbogbo àwọn tí wọ́n ń fi irọ́ tí wọ́n fi ń fẹ́ fi sọ́dọ̀ òótọ́ pé ó máa difficult fún wọn láti sọ sálángá di kàndá. Kí kálukú dẹ̀ bẹ̀rù àti bọ̀tán rẹ̀, kí kálukú ọmọ tí ọmọ sùn jáde lẹ́nu nípa ọ̀rọ̀ ọba. Mo wá ń wò wípé Aláàfin tàná yẹn tí wọ́n ń bínú bí ṣe ń lo dáúlà, bí ṣe ń lo wọ́ọ́lá, ó ti kú. Aláàfin míì wá jẹ tí gbogbo wa lè sọ díẹ̀ nípa bó ṣe jẹ. Ọmọdé ló fi joyè, àgbà ni ó sì fi lò torí pé ó ti wà nípò àgbà. Ẹ fẹ́ ẹ kọ̀, ọwọ́ adé ó ti rúre o, yóò sì sọ rẹ̀. Kí ló dé tí àparò ọ̀tán tó tí àgbàdo ọ̀tán nú ọmọ àparò? Tẹ́ ẹ wá ń fi Aláàfin tàná tẹ́ ẹ lé tẹ́ ẹ bá tẹ́ ẹ wá fi ń jọ́ọ̀jì tèmi. Nígbà wo ló bẹ̀rẹ̀ ẹ̀kú? Kò tí ì lóṣù 6, kò tí ì lọ́dún kan. Inú mi wá dùn. Nǹkan ẹyọ kan tọ́ba yẹn kọ́kọ́ ṣe tó jẹ mí ni pé kì í ṣọba social media. Tọ́ba yẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ tó sọ nígbà tó fẹ́ lọ gba ọ̀pá àṣẹ àti interview tán ṣe. Ọdẹ mélòó tẹ́ ẹ bá lórí social media? Ọdẹ mélòó tẹ́ ẹ bá tẹ́ ẹ rí pé òun gangan wọ́n gé ọ̀rọ̀ rẹ̀ kan, wọ́n lọ gé sórí social media. Òfin tiẹ̀ ni pé kò sáyé record tó rọ́ mọ̀ wá yín. Wọ́n dẹ̀ mọ nǹkan tẹ́ ẹ fi social media ṣe. Ṣé ẹ fi ń tó nǹkan ṣe? Èèyàn mélòó ló ń fi social media tó nǹkan ṣe nù yín? Ṣebí ẹ ti máa ń rí i pé ibi àṣìṣe, ibi àṣìsọ, ibi àṣìwí, ibẹ̀ lẹ fẹ́ lò, ẹ fẹ́ fi gain crowd, ẹ fẹ́ fi rówó. Ẹ wá kó wọ́n jọ tẹ́ ẹ bẹ̀rẹ̀ fi ṣe nǹkan rẹ̀. Kí ló dé? Kí lẹ fẹ́ gbà? Kí lọ̀yọ́ ṣe fún yín? Ẹ fọ̀yọ́ lọ́rùn lẹ̀, ẹ fi Ilé-Ifẹ̀ lọ́rùn lẹ̀, ẹ jẹ́ káwọn ọba yìí ó ṣègbésí ayé wọn. Tó bá mú Ọ̀ọ̀nìrìṣà tó lọ lọ́jọ́ ìgbàdé Aláàfin, ẹ̀san wo lẹ fẹ́ k'Aláàfin ó san fún Ọ̀ọ̀nìrìṣà? Kí ló dé tẹ́ ẹ fẹ́ dọ̀tá lẹ̀? Ọ̀ọ̀nìrìṣà náà kì í ṣọba social media. Ọba tó mẹ́tò tó màsà ni. Ẹ̀yin náà dá àwọn ọba social media mọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ mọ àwọn ọba tí wọ́n ń jó lórí TikTok. Ẹ mọ àwọn ọba tí wọ́n ń dára tó wù wọ́n. Ibi tẹ́ ẹ bá ti rí Ọọ̀ni lórí social media, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ààyè àpọ́nlé ni, ààyè ọ̀wọ̀ ni. Bẹ́ẹ̀ náà ni tọba Abímbọ́lá Owóadé. Bẹ́ẹ̀ ṣe sọ tó níjòní, ẹ kò bọ̀wọ̀ f'Áláàfin. Wọ́n ń pe Ọ̀yọ́ládé ọba lórí aládé, wọ́n ń pe ẹnìkan lórí ọba, wọ́n ń pe ẹnìkan ní kinní kan. Ṣé ẹ gbọ́ nǹkan kan lẹ́nu ọ̀rọ̀? Ipò àgbà ni bàbá wà. Bágbà ṣe é ṣe nù. Ṣé ẹ gbọ́ nǹkan kan lẹ́nu Aláàfin? Ipò àgbà l'Aláàfin wà. Bágbà ṣe é ṣe nù. Ẹ mọ iye ọba tí ó ti bọ́ sórí social media tí ó ti máa reply. K'Áláàfin ó dáhùn, ṣe ló máa bùkún iyì Aláàfin. K'Ọọ̀ni má sọ̀rọ̀, ṣe ló máa dín ọlá Ọọ̀ni kù. Àbí ṣé tí wọ́n bá ka Ọ̀yọ́túnjí, tí wọ́n bá kà á mọ́ Ọ̀yọ́ Aláàfin, ṣé wọn ó lò ó nínú census board? Ṣé wọn ó lò ó nínú censor? Mo tún ní census board. Ṣé wọn ó lò ó nínú censor? Àbí tá a bá fẹ́ dìbò, wọn ó lọ ka ìbò Ọ̀yọ́túnjí, wọ́n kà á mọ́ bó Ọ̀yọ́. Ó fi di pé Ọ̀yọ́ ó máa wà kì. Torí Awíkonko sọ, ó l'Aláàfin ò tí ì jókòó, ó ti ń jà sílẹ̀, ó ti ń jà sáàlà láì rí evidence proof. Awíkonko mo lè fọ̀ yín, mo lè fọ̀ òun. Ó mà jẹ́ kọ́mọ ológbò kú sínú ọtí igbó náà. Ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo lè wí, mo lè sọ. Owó àlàáfíà ni ẹ máa pa á lé, ẹ má pa owó ẹjọ́ lé. Torí àwọn àgbàlagbà ní àtẹ̀bí àtàrí, Ọlọ́run má jẹ́ a rógun ẹjọ́. Omi gbóná lẹjọ́ o. Tó bá dàjọ́ èèyàn, ó kà ti ṣe máa lọ.
bá sì pé tòótọ́ ọmọ ọkọ Yorùbá ni yín, àgbékalẹ̀ yín yẹ kó yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe máa ń sọ yìí. Bẹ́ẹ̀ ni. Now, èmi ò ní tú ọ̀rọ̀ yẹn púpọ̀, ṣùgbọ́n mi ò rò wípé àríyànjiyàn kankan ó yẹ kó wáyé. T'Aláàfin Ọ̀yọ́ tuntun tó bá tiẹ̀ wá fẹ́ mọ̀ nípa ìtàn wo ló bí Ọ̀yọ́ tó jí, tàbí ìtàn wo ló bí báwo ni wọ́n ṣe ń fi ọba Ọ̀yọ́ tó jí jẹ, kì í ṣe oyè tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tẹ́nìkan lòun jẹ, kì í ṣe irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n á pè. Kí ná fẹ́ invite ẹ̀? Ṣé kó lè sọ pé bẹ́ẹ̀ ṣe rìn nìyí? Àbí kí ni tiẹ̀? Then ẹni tẹ́ ń sọ yìí, ṣé bàbá ọba àtàná ni àbí bàbá ọba yìí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ yìí? Àbí ṣé ẹ tiẹ̀ ti gbọ́ èdè àìyedè kankan rí tẹ́lẹ̀ lórí ọba Ọ̀yọ́ tó jí? Awíkókó wá ṣẹ̀ṣẹ̀ ń sọ wípé kí wọ́n yí Ọ̀yọ́ tó jí padà, kí wọ́n sọ di Ifẹ̀ tó jí. Ẹ bá sọ di Aláké tó jí, kódà kẹ́ ẹ sọ di tàbí kí wọ́n ṣe sọ Awíkókó tó jí. Kí ló dínkù nínú ọlá Aláàfin? Kí ló bùkù nínú ọlá Ọọ̀ni? Kò sí. Kò sí. Ẹ̀yin tẹ́ ẹ wá ń béèrè ìbéèrè ọ̀jọ̀gbọ́n wípé ṣé Aláàfin eléyìí ó fẹ́ lo dáúlà bí Aláàfin tàná? Adéyẹmí ló kú, Aláàfin ò kú. Ààyè t'Aláàfin wà kò kúò ńbẹ̀. Ẹ lọ mú yẹn dání. Nílẹ̀ Yorùbá, ààyè t'Aláàfin wà, ikú Adéyẹmí ò yọ Aláàfin kúrò ńbẹ̀. Ààyè t'Aláàfin wà lórílẹ̀-èdè Nàìjíríà, ikú Adéyẹmí ò yọ Aláàfin kúrò ńbẹ̀. Ṣùgbọ́n bẹ́yẹ bá ṣe lọ, ẹni kálukú sọ̀kò rẹ̀. Kì í ṣe tí ń bẹ ní ọ́fíìsì Aláàfin tàná ló wà níbi tòun. Kì í ṣe bójú ṣe rí t'Aláàfin tàná fi jọba lójú rí nígbà t'Aláàfin tòun jẹ. Why not ẹ ṣe máa expect pé dandan Aláàfin gbọ́dọ̀ ṣe báyìí? Ọgbọ́dọ̀ tó gbé lórí àpèrè. Gbàgbé. Adéyẹmí ló lọ, Aláàfin still remain. Àtàndá, Adéyẹmí ń ló lọ, Adéyẹmí mi sì remain. Aláàfin ipò àpèrè yẹn sì remain, ó sì já Aláàfin. Ẹ gbàgbé. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí Aláàfin eléyìí gbé wá ó yàtọ̀ sí gbogbo tẹ́ ń gbé pàdé rẹ̀ yìí. Gbogbo ọba aládé tó wá, tó fi mọ́ ọba ilẹ̀ Haúsá tó wá, wọ́n invite wọn ni, wọ́n fún gbogbo wọn ní invitation, even though including Olúwo, wọ́n invite gbogbo wọn ni, torí pé ọba tí ń fẹ́ ìrẹ́pọ̀ ni Aláàfin eléyìí. Ọba tí kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà ni Aláàfin eléyìí. Ọba tó ṣe pé ojú tí mo fi wò ó, ẹni ọba bá ní dupò kì í gbé ní ìlú, kò sínú òfin tiẹ̀. Ó ń ṣègbésí ayé tiẹ̀ lọ, bá a ṣe kọ̀wé ẹ̀ àti bá a ṣe rán an. Ṣùgbọ́n símọ́ni là á mọ̀ ṣe ni, èèyàn gbókèrè nìyí. Ọba kọ́ba ò wá sí, ẹmẹ̀wà kẹ́mẹ̀wà ló wà. Ọ̀pọ̀lọpọ̀ tó ń blame ẹ̀ pé why tó yan chief of staff pé ṣó wà nínú oyè Ọ̀yọ́. Yorùbá. Ẹ dúró ná, ṣé èèyàn gbọ́dọ̀ ronú kó pé mo improve tàbí mo ṣe additional something? Àwọn Àmọ̀tẹ́kùn tíjọba dálẹ̀ ṣé ń bẹ nígbà ayé àtijọ́ ni? Ṣé bí Àgbẹ̀kọ̀yà ló wà? Ó dẹ̀ níbi recognition wọn dé. Fìgìláńtẹ́, Àmọ̀tẹ́kùn, kàdẹ́ẹ̀tì, nǹkan tí wọ́n wá ń lò nísìnyí. Ṣé bí bójú ṣe ń là sí i, kálukú náà ń ṣe ẹ̀tọ́ tọ́tọ́ àti tó yẹ. Ṣẹ́yìn lẹ́ bá wa tó lé wa ni? Ṣẹ́yìn lẹ́ bá wa tó ààfin wa? Àbẹ́yìn lẹ́ bá wa tó ìlú Ọ̀yọ́? Kálukú ẹ ṣe gbéjẹ́, ẹ má jẹ́ kí dá òfin ọba ó gé yín. Òfin wà o, kí kálukú ọmọ tí ó máa sọ. Orí social media ló wà, o lè sọ̀rọ̀ bó bá ṣe wù ẹ́, bó o bá sọ tí ò yẹ kó o sọ. Abolongo yá, ẹ má tanra yín jẹ. Nínú ìgbìyànjú mi láti gbọ́ ọ̀rọ̀ látẹnu kábíyèsí Aláàfin ikú bàbá yìí láǹfààní, ṣùgbọ́n mo gbìyànjú, mo gbọ́dọ̀ rí nǹkan kan
mú gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ láti jẹ́ kẹ́yin fans mi mọ̀ àtẹ̀yin followers mi wípé àràkún àti àràbù lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sọ. Èyí ló jẹ́ kí n máa clear rẹ̀ fún yín pé t'Aláàfin Ọ̀yọ́ bá tiẹ̀ fẹ́ mọ nǹkan kan nípa Ọ̀yọ́túnjí, kì í ṣe ẹni tó wà ni wọ́n máa pè, ẹni tó joyè bàbá ọba tó sì jẹ́ pé Àwórì lòun, ó sì jẹ́ bàbá ọba. Ó lè járàlú òyìnbó, ó lè wà nílùú Amẹ́ríkà, ó lè máa gbé lọ́yọ̀túnjí, ó lè jẹ́ bàbá ọba. Ṣé bàbá ọba yẹn lémi yìí nìsín torí àpèrè Aláàfin bá ṣòfò, àwọn Ọ̀yọ́mèsì wọn mọ̀ pàṣẹ. Tí ó bá sí èèyàn bẹ́ẹ̀, àwọn Ọ̀yọ́mèsì ni wọ́n represent Ọ̀yọ́. Ṣé bàbá ọba Ọ̀yọ́túnjí ṣé ní ó represent ọba Ọ̀yọ́túnjí? Tá a bá ń sunkún a máa ń ríran. Then nísìnyí ẹni yẹn tó record kí ló fẹ́ fi ṣe? Ọ̀pọ̀lọpọ̀ àwọn journalist, àwọn social media, àwọn oní prank, wọn bá nǹkan kan lọ sí palace mọ́ nísìn bí wọ́n ó ṣe rìkọ́ọ̀dù tí wọ́n ó sọ de tí wọ́n ó mọ̀ ta káàkiri wọn wà. Ọba Aláàfin tiwa kì í ṣe irú ọba bẹ́ẹ̀ yẹn, ẹ gbàgbé. So possible kí wọ́n náyàn kẹ́jẹ̀ wà ní gbogbo rẹ̀ kí wọ́n wá fà lọ́lọ́pàá lọ́wọ́. Kó wá mọ̀ ní picture kankan tẹ́ẹ̀rì sẹ́ndì síta, ẹ̀ wá rí evidence kankan. Kí lẹ fẹ́ gbà nídìí ọ̀tẹ̀? Kí lẹ fẹ́ gbà nídìí tẹ̀m̀bẹ̀lẹ̀kun? Ẹ̀yin tẹ́ ń bọ́ta sórí social media, àkókò tó fún yín láti pé kí kálukú ó bẹ̀rù Ọlọ́run. Ó dẹ̀ ṣàgbéjẹ́mọ́wọ́. Ẹlòmíì ó kàn gbọ́n tẹ́lòmíì sọ, yóò kàn lọ grab ẹ̀, lòun náà bá máa develop ẹ̀, ní ó bá ṣe screenplay, yóò bá máa dálẹ̀ sórí social media. Mo láǹfààní àti bá Ọ̀yọ́mèsì kan sọ̀rọ̀ lórí fóònù kí wọ́n gbà wá lásìkò. Ẹ jáde gbọ́. Bàbá mi. Tí ẹ wá rélé yìí ń bò dé, bàbá ti gbọ́ anybody ni bàbá ń gbà lálejò kó kí bàbá. Kódà nínú ìsìtì rúùmù wọn. Ṣùgbọ́n ọjàre ẹsẹ̀ ńgbà tí ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Wọ́n bí. Ọwọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ni. Ọwọ́ á ní Ọọ̀ni ẹni máa fi Ọ̀yọ́túnjí jẹ. Bàbá wa nírú ọ̀rọ̀ wo lọ ń sọ ń bí yìí ní ìsìn. Ó ti lọ sọ́dọ̀ ní sóun ní ìsìn tóun ní wọn wájú Ọ̀yọ́túnjí ni àbó orí fóun ti fẹ́nìkan wè jẹ́ wájú Ọ̀yọ́túnjí. Àbí wọ́n ọ̀rọ̀ ẹ̀ dáadáa wo lọ ń bọ̀ ń sọ yìí. Bó ọba yẹn pọ̀ ní máa bọ̀ ní Ọ̀yọ́túnjí jẹ lọ bọ̀ ní òun òkú pọ̀ fẹ́ joyè Ọ̀yọ́túnjí ní ìsìn. Òun dé ìdí ìjókòó. Wọ́n sọ pé ẹnìkan bọ̀ kí lọ́kàn pẹ̀lú àwọn Ọ̀yọ́túnjí ẹni bí orí ó ti jẹ Ọ̀yọ́túnjí. Wọ́n fẹ́ dán máa bó tiẹ̀ ní ọ̀gán. Tí wọ́n sọ ọmọ ẹ̀ bí Ọ̀yọ́túnjí ebi l'Amẹ́ríkà ló wà ní tí wọ́n máa sọ ọmọ Amẹ́ríkà ni. Wọ́n wá ń sọ̀rọ̀ báyìí. Wọ́n wá ń sọ lọ tí bàbá ń bínú sí i lọ́wọ́ pé alákòóbá ni bẹ́ẹ̀ ṣe máa dá àyàn pọ̀ nù. Ìwọ ọmọ rẹ̀ tó mú lẹ́yìn wá rìkọ́ọ̀dù lẹ̀. Ìwọ ọmọ rẹ̀ wá rìkọ́ọ̀dù lẹ̀. Wọ́n sì wá sọ fún ọ pé má rìkọ́ọ̀dù mọ́ ọ̀dáhùn. Bí àwọn ti já fóònù gbà lọ rẹ̀ nù. Wọ́n wá ní wọn lọ fọlọ́pàá mú. Ìgbẹ́ bọ̀rọ̀ torí pé ọ̀padà sọ pé mo tún sọmọ Ọ̀yọ́túnjí kí n tiẹ̀ mọ bí ọ́ dákọ̀ ara ẹ̀ mo ti wá torí mi wádìí ẹ̀ ńgbà àwọn èèyàn ń bí mi. Ẹ̀ǹpẹ̀ nǹkan rí ni. Nítorí ọ̀fà bọ́ lọ ọlọ́pàá ọlọ́mú nù. Nígbà tí ẹ̀ wá wádìí ẹ̀ ẹnìkan nínú ààfin tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan ló gbé lẹ́yìn wá. Ó dàbí bá tún kó bá eléyìí orí gbogbo ẹ̀yìn bọ̀dọ̀ bá wá dùn Aláàfin tó bá gbọ́ fẹ́ kí l'Aláàfin kí. Kódà wọ́n mú ẹlòmíì wọ sí ti rúùmù wọn báyìí. Tó ọba dọ́dọ̀ mi á máa sọ. Ó ti yé mi bọ̀bọ̀ Awíkoko tó wà ní Ìpẹ̀tù yẹn. Nítorí òun sọ ni pé bàbá gangan ló invite ẹ̀. Bàbá ò invite ẹnìkan o. Gbogbo anybody ní wà ń kí bàbá o. Àwọn ọ̀tá ni wọ́n ń sọ yìí ń wo.
tí bàbá sì rò náà nù pé àwọn ọ̀fẹ́ kẹ́nìkan kankan òun àwọn sílẹ̀ mọ́. ẹni tó bá wá sínú òkè àwọn ọba kan wá ní òní wọ́n fẹ́ máa rìkọ́dù wọn bàbá ni ẹ̀mọ́ tó bí kí bàbá ọmọ irú èyí náà ló bí kí wọ́n máa rìkọ́dù gbogbo tí bàbá bá sọ pátá wọn sọ sórí afẹ́fẹ́. èmi ò mọ tí wọ́n fẹ́ gbà nínú kí wọ́n dọ̀tá lẹ̀ láàrin Ọọ̀ni àtàláàfin èmi ò mọ. ọ̀dà ò ní kí Aláàfin wọ́n jọ kíra wọn bàbá wá tẹ̀ báyìí lójú ẹsẹ̀ wọ́n gbé sórí afẹ́fẹ́ yìí pé ebe rí pé ọ̀dà Aláàfin ti tẹ̀ ó ti tẹ̀rí bá bọ́ọ̀lù tó yẹ kéèyàn wọ́n wáyé. ẹbẹ́ ni abárábà náà gbọ́ láti èsì lè wọ̀ jẹ́ péyàn jọ̀gà gbọ́ jẹ́ gbogbo ẹ̀ ebi Ọọ̀ni ṣàjòyè ikú Aláàfin. bẹ́ẹ̀ni. lọ́wọ́ bàbá eléyìí ó sì ní gbéraga. ànínú ti dín rúùmù rẹ̀ ní dín dálejò lóhùn. gbogbo ẹni ọba yìí tẹ ní òkú wọn bá ya fọ́tò yóò fọ ya fọ́tò ya. nbọ lọba mi ò ti gbàrú ẹ nílùú àkókò yìí. nígbà tó wọn ò ní àkàṣì pé nǹkankan. àwọn ni wọn kí a rí wọn wí. ó ní nígbà téèyàn ká kásẹ̀tì má ká nǹkankan lẹ̀ mọ́ má ká ohun bàbá lẹ̀ mọ́ kò sí dáhùn. tí wọ́n wà máa wọ́n ràn ní. wọ́n ti gbàṣẹ́ ti lọ rẹ̀ wọ́n ti fà lọ́lọ́pàá lọ wọn fọ́ọ̀kan wọn ò lù wọn ò ṣe tán wọ́n ti kún kọ́ sí pé wọ́n lù wọ́n fẹ́ pa. bẹ́ẹ̀ ni wọ́n kọ́ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n gba fóònù gan wọ́n fọ́ pé kódà ọlọ́pàá gan wá pt rẹ̀ ọlọ́pàá ní kò yẹ kí wọ́n lù ọ́ tó bá mu ní sọ́lọ́pàá wàá gbẹ́jọ́ ẹgbẹ́ kan yóò bá máa dájọ́. ọlọ́pàá wo ni ọlọ́pàá tí wọ́n pè tó yẹ pé kọ́ area commander wọn pè pé kọ́ yẹn wá wọn mú wọn já fọ́ kan. ẹ̀wọ̀ wèrè ní ìdí wọn máa gbé sí ẹ lọ. wọn máa wà mọ́ ẹni ọba mọ̀ pé wọn ò lù kọ́ máa wulẹ̀ wá mọ́. ẹni ọba sì mọ̀ pé wọ́n wà kọ́ máa ṣe tí èjẹ̀gbá tí èjẹ̀ ẹ̀yà. ọba mọ̀ pé wọ́n wà tó bá rí ẹ kó sì máa kọ́ máa kankan lẹ̀ kó kí Aláàfin ń bọ́ náà ló wá kí Aláàfin tẹ́lẹ̀ ni kó k'Aláàfin kọ́ máa lọ owó làbúrò máa sọ tán. owó ló dé tẹ̀ ń já sóòrò lókè. ó ti yé mi bàbá mi ojú òní tì. àní ọjọ́ bá ti mọ̀ yín pé òun ò lè má ká tí a ń sọ ọ́ lẹ̀ kó má wulẹ̀ wá mọ́ lábẹ́ àrẹ́dẹ̀. gbogbo ohun tí wọ́n ń kálẹ̀ náà ni wọ́n fi ń dọ́ta ni wọ́n fi ń dọ́tẹ̀ lẹ̀. ẹ wò ń gbà wọn sọ tó Olúwo náà tí ẹ bá ṣe pé Olúwo bọ́ sórí Fresh FM fúnra rẹ̀ tó ní òun ò fàbùkù kan òun lọ́yọ̀ọ́ o òun dọ́là gbà tóun wọlé ibi tí wọ́n sì máa ń fi àwọn lọ́balọ́ba sí ibẹ̀ wọ́n fò náà sí. wọ́n fi sí. òun sì jókòó òun wà òkè. Olúwo dìde ó ti jókòó ọ̀rẹ́ dì òun lọ́kọ́ dé nígbà wá dìde bọ́ lọ ọ̀tọ̀ ni o Ọọ̀ni ti dé ó ń bọ̀ ní ọmọ bọ̀ ọba bíi 15 ni ó tẹ̀lé Ọọ̀ni. tó àwọn ọ̀fẹ́ mọ̀ pé nìkan ti di ẹnìkan jókòó ti dìde àwọn bò ń bá gbogbo ẹ̀. tí bàbá ní ọ̀wá dìde lórí àpèrè rẹ̀ tí ó mọ̀ pé àwọn tí ọba bí ẹnìkan kó lọ nígbà Aláàfin ọmọ pé nìkan dìde ẹgbọ́n kí lọ́ọ́ ka Aláàfin bí yìí. wọ́n sì padà wá bòmí ìfòlúwo náà jókòó láàyè ibi tó ti yóò jó mo ní wọ́n sì padà wá bòmí ìfòlúwo náà jókòó láàyè ibi tó ti. ó ti do ọ̀rẹ́ ní ìyàwó ẹ̀ kódà ìyàwó rẹ̀ náà tó jókòó. ẹ̀bẹ̀ ni wọ́n fi àga tiwa sí a ní àwọn àlejò ńláńlá tí ọmọ wa àwa lọ jókòó sálẹ̀. à ń bẹ̀rẹ̀ kí gbogbo àwọn olóyè Ọ̀yọ́ state a kún ọ lọ ọ̀tàlẹ̀ pé àwọn àlejò tí máa ń dẹ́ ńláńlá táwọn tá a bá ṣe ìdìde ń bẹ àwa náà ní ibi jókòó akúkú ní káàdì ibi wọn fún wa káàdì ibi ọ̀dọ̀ gómìnà ni àwọn òdùn gómìnà lókà la lọ. àwa ń lọ select àwọn èèyàn gbogbo síbẹ̀. n bóyá pẹ́yìn lẹ́ ń gbàlejò. àwa là ń gbàlejò ṣé wọ́n fún wa máa lé èdè àbí ká wá wo kókó máa orí ìjókòó tá a gbàlejò. àbí Ọ̀yọ́ Mèsì ní sàn gbàlejò. ń bọ̀ ọkọ máa 15 lọ táwa ayọ̀ kí sáà yókù dì. bẹ́ẹ̀ni n gbé pé Ọ̀yọ́ lọ́wọ́ àfi pọ́nlé. ó kó abá 15 wálé náà sẹ́yìn látọ̀sùn táwa ayọ̀ pé kò sáyè ibi tẹ́ẹ̀tì jókòó ni. ó lè jẹ́ pé gómìnà ní í ṣènáwó níbọ̀yọ́ gbogbo ń tọ́yọ́ ṣe skul bíi 14 ìlà ti dálẹ̀ ẹ̀la ṣètò lọ́tọ̀ tọ́yọ̀ ṣe níbẹ̀ la káwọn èèyàn sí lọ́kọ̀ọ̀kan agbẹ́mọ̀lú síbẹ̀ agbẹ́láìsí síbẹ̀ agbágbó èlùbọ́ bẹ̀ gbogbo ẹni bá ti ń dé àṣìṣe káàdì tiwọn náà tí wọ́n máa fi wọlé síbẹ̀. àti inú ààfin ni àti skul ni àti ẹgbẹ́ ní gbogbo nǹkan àti ládìgbòlù ni
láti ẹ̀dá alẹ̀ gan tọ́bọ̀ ọmọ ń pẹ̀. dáadáa dálẹ̀ níbi ìdíjì tó jẹ́ ìlú ìyàwó Aláàfin àná dálẹ̀ mẹ́. bẹ́ẹ̀ bá tún rí bí bẹ́ẹ̀ bá ní ojú agbowó ṣe tún rọ́ọ̀bù ńgbà yẹn lọ máa lọ fi tí kò kábíyèsí létí pé ẹ má jẹ́ wọn fi nǹkan já èrò ti pọ̀ ju ẹyẹ ìdílé ẹ máa lọlé. torí àmọ̀tá nú ọ̀rá àmọ̀rẹ́ nú ọ̀tá àmẹ́ nínú ẹni. níbi tó dágbà adéjọ́ náà àwọn ọmọ olè ọ̀kan tí wọ́n báyìí sẹ́ẹ̀tì mẹ́wàá àwọn bálábò rẹ̀ tó ti jí yọ. Subhanallah. bí security pọ̀ ń bẹ̀ tó. ìyàwó ọmọ Ọ̀yọ́ tó jiyàn àwa lọ́wọ́ abáláyé wa níbo yìí tíjọ́ kejì àná ọmọ bọ̀ ó dàgbà kankan ló mú lọ rí Aláàfin níbo lòún jẹ́ Ọ̀yọ́ tó jìnnà. so ẹni tó ń sọ̀rọ̀ yìí gan tó ń pera rẹ̀ ní bàbá ọba Ọ̀yọ́ tó jí kò rí léètì pẹ̀lú kéèsì yẹn. tó wọn pe gbogbo yìí lẹ ti gbọ́ báyìí ni wọn sì ń kọ ọ padà ọba l'Aláàfin Aláàfin lẹ́tọ̀ọ́ àti pàṣẹ ọba tí ọ̀tá Aláàfin gan pàṣẹ nípa láṣẹ àṣẹ tó bá ò gbọ́dọ̀ pa ńláṣẹ tó bá kọjá àṣẹ orílẹ̀-èdè anybody lẹni tó fẹ́ ṣe interview lè wá journalist lè wá yẹn wá newscaster lè wá yẹn wá ó fẹ́ ṣe interview tó bá lò ní interest ò ní náà nù kò sófin kankan tó pa dandan pé dandan ó gbọ́dọ̀ sọ̀rọ̀ tàbí nǹkan báyìí ló gbọ́dọ̀ sọ tí gbogbo wa bá jọ fi làákà ìgbọ́ gbogbo nǹkan tí bàbá yẹn ṣe lórí fóònù kí lọ́rọ̀ tẹ́ mbẹ́ kí lọ́rọ̀ jà mbẹ́ wọn sábà pé mò ń gba ohun àwọn sílẹ̀ akọsọ̀rọ̀ wọ́n tẹ̀ sọ wípé tó bá láǹfààní àti wà bá mi máa sọ fún ọ ní gbogbo ẹ̀ṣẹ̀ jẹ́ kí ló wà bẹ́ẹ̀ ìgbàlọ́ gbogbo ẹ̀rù tọ́tọ́tọ́tọ́tọ́ lórí social media ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ má bàa kó tì í.